the man I call mine in bed with an intern I introduced to him. Mélòó nínú àwọn àgbààgbà òṣèré tíátà ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé òun ò ṣe sex for role rí fún àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn ẹ̀? Ẹ̀yin èèyàn mi àbẹ́ẹ̀rí wípé ìbéèrè ńlá ni mo mú wá lónìí. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Adekola Tijani tí ọ̀pọ̀ mọ̀ sí gọ̀lúgọ̀ táwọn èèyàn sì tún mọ̀ sí Kamilu Kompo ló fi ọwọ́ ìsọ̀yà tó sì fi ògùn ẹ̀dárí wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ò ever ṣe fẹ̀yìn gbolẹ̀ kó fi gba róòlù rí fún àwọn ọmọ tí ń ṣiṣẹ́ lábẹ́ òun. Àbẹ́ẹ̀rí wípé ìwà tó dáa tó yẹ ká máa bá lọ́wọ́ àwọn òṣèré tíátà lélẹ́yìí. Lóòótọ́ tá bá sì ní ká wo ìtàn Kamilu Kompo nínú Nollywood industry a rí wípé ó jẹ́ òṣèré tíátà kan tó ṣe pé a kì í sábà ń gbọ́ nǹkan kan tí ò dáa nípa ẹ̀. Kódà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lè sọ wípé mi ever gbọ́ negative scandal rí nípa Kamilu Kompo. Àmọ́ ẹ̀yin èèyàn mi, báwo ni Kamilu Kompo ṣe rí ara ẹ̀ kó ní ìjánu? Báwo ló ṣe ní that self discipline tó fún ara ẹ̀ tó fi ṣe wípé a kì í fi rí nǹkan tí ò dáa gbọ́ nípa ẹ̀? Wọ̀nyí àti àwọn ìbéèrè míì nípa bí Kamilu Kompo ṣe ní stage name gọ̀lúgọ̀ àti àwọn ìrírí ẹ̀ nínú eré tíátà Yorùbá ló fi ìdáhùn sí nínú fọ́nrán yìí tí mo mú wá lọ́tẹ̀ yìí. Àmọ́ ṣáájú kí n tó máa gbé wọlé. Sórí ìkànnì Digi Naija Television ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri. Wọ́n ní àwọn nǹkan tí Kamilu Kompo sọ nípa sex for role àti ìrírí ẹ̀ nínú eré tíátà Yorùbá. Ó rè ẹ̀jẹ̀ àjọpọ̀. Ní believe one thing ni pé Ọlọ́run ló ń fún yàn ṣe. Lákọ̀ọ́kọ́ náà téèyàn bá wà ní ẹnu iṣẹ́ kan àbí téèyàn bá wà ní stage kan ní ipò kan tó bá ti ní Ọlọ́run tó fi tọ́lọ́run sí in anything tó ń ṣe gbogbo dáadáa, gbogbo àwọn èèyàn sọ èyí tí ò dáa, wọ́n sọ èyí tó dáa ń pa ẹ̀ tó ṣáà dúró tí ò pọ̀ Ọlọ́run, èmi believe pé ìrọ̀rùn náà ló máa bá dé. Tó ṣẹlẹ̀ ní pé a maintain champion wa gan, especially ìgbà tá a rí ìṣubú àwọn ará iwájú míì, tá a rí ìṣubú àwọn ẹ̀dá míì, so ìyẹn wá ti torí pé ká ti torí pa ní grace alóore ọ̀fẹ́ alọ́ opportunity ká máa misbehave no torí pé Ọlọ́run ló ń bẹ kò sí nǹkan mi. Wọ́n ń pè ẹ́ lónìí ni wọ́n ń pè ẹ́ lọ́la ni tó bá dọ̀tún la bọ́ọ̀là gan wọ́n máa pẹ́ lómi tí wọ́n bá dẹ̀ rí ẹ mọ́ náà wọ́n máa pẹ́ lómi ṣùgbọ́n ìwà tí wọ́n bá ti wù sílẹ̀ yẹn gangan òun ni wàá máa jẹ lọ. Gbogbo èèyàn pátápátá tó wà ní entertainment industry náà mọ̀ pé tí èèyàn bá bẹ̀rẹ̀ nídìí fíìmù kò kí easy pé ìjọ tó bá débẹ̀ náà ni wàá sáré lórúkọ. Ìdí rẹ̀ tá a ṣe máa ń mú kan méjì wípé òkè bóyá àwọn míì dé location ẹ̀ pé òkè ẹ pé àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ dé yẹn wá ẹ jẹ́ kán lọ ti generator from there wọ́n máa ti generator from there wọ́n máa bá wọn kóná from there wọ́n máa bá wọn gbé camera from there wọ́n máa ya film. So kò sí aspect tó wà ní film industry tí mi ò ṣe kí Ọlọ́run tó gbàkóso torí ẹja wa ojú rí tó akàdúpẹ́ fọ́lọ́run nítorí pé yín gẹ́ni lè ṣe mí bíyàn yín ni lọ́nà ẹgbẹ̀fà ó bẹ gidi náà ìgbèje ni so ojú rí tó torí ta bá ní ká ti òní ká bẹ̀rẹ̀ títí sílẹ̀ máa fi ṣú tó máa fi mọ́ àṣìmáwà lẹ́nu ẹ̀ but adúpẹ́ fọ́lọ́run tó já lórí ọ̀fẹ́ tó kàwá yẹ adúpẹ́ torí pé talent ò ṣe discover so tó bá ti lù ẹ́ ní row kan tán lù ẹ́ ní row mi tán wọ́n á jọ́ọ̀jì mẹ́tẹ̀ẹ̀ta àbí márààrún wípé òkè ó dàbí gẹ́gẹ́ ọ̀bọ̀ ìdá fún row yìí ẹ jẹ́ ká fi ṣe irú row tó ṣe ń jọ yẹn so irú row tó ṣe ń jọ yẹn wọ́n ni wọ́n á máa wò pé ó dàbí pé nǹkan táyé ń fẹ́ ni lára mi so nǹkan táyé láìkí pé mo ṣe ń act òun rè wọ́n náà máa falẹ̀ mọ́ ẹ̀bùn yẹn kò ń ṣe pé bóyá bá a ṣe bẹ̀rẹ̀ pé lórí comedy no oríṣiríṣi lára ti ṣọmọ olè àti ṣe fine boy àti ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi tá à ń bá kiri torí bá ti mọ ojú ọ̀nà gangan ṣùgbọ́n nígbà tá lọ sí location kan that was 1997 I think àwa ti kúrò lọ́yọ̀ àti wá sẹ́kọ̀ọ́ èmi àti kejì mi after Èkó so èèyàn kan máa ń pè wá location kọ́lọ́n kó foríjì yín káyà mi lẹ́kọ̀ọ́ so wọ́n máa pè wá lọ sóṣogbo
Òṣogbo yẹn ni tí Alhaji Ajílẹ̀ tó jọ̀gá wọn tó bá ti béèrè nǹkan pé ẹjọ́ ẹ pa àwọn ọmọ Èkó yẹn wá tá bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ló slow jù azemi ò ń fast sọ̀rọ̀ so nínú yẹn ló tó wáwé kó dàbí pé àwẹ̀ tí ń ṣe bí gọ̀lúgọ̀ yìí ó lè ṣe nǹkan báyìí o from there Alhaji Ajílẹ̀ ṣe ẹ jẹ́ kí bọ̀bọ̀ tí ń ṣe bí gọ̀lúgọ̀ ń kó so from there la ṣe wá ṣe comedy náà rádaràdá nígbà kò tí ì yé wa sí but wọ́n tún try so from there ni mo ti kọ́kọ́ wá ní orúkọ tó ń pè ní gọ̀lúgọ̀ tó kọ́kọ́ circulate sí film industry tó bá máa yọ gọ̀lúgọ̀ Èkó gọ̀lúgọ̀ tó wá látọ̀yọ́ nǹkan so from ẹ̀mọ̀ tí èèyàn bá dẹ̀ ti kọ́kọ́ lórúkọ láàrin ara wa kékeré nìyẹn ó kù ti gbòòrò gangan kó tó bọ́ sí landlight so ìgbà tí yẹn ti wá dúró ń bẹ̀ tá wá ń ṣe lọ táwọn èèyàn ti mọ orúkọ yẹn èmi wá fẹ́ ṣe fíìmù ara mi that was 2009 wọ́n á wí pé kí ni mo lè sọ fíìmù jẹ́ sọ́n Kamilu Kompo torí àwọn olórin ni tó wà ní village tó jọ ń kọrin wọ́n á lọ ṣe competition lẹ́kọ̀ọ́ wọ́n á win so ìdí nìyẹn tó jẹ́ pé okay tí má sọ fíìmù yìí ní Kamilu Kompo mo believe pé ó yẹ kí Ọlọ́run fa àlùbáríkà sí akàndẹ̀ ṣe bí eré náà ni kọ́lọ́run á tó sọ pé òun dé. àmọ́ nígbà tí bàbá pè yín gọ́ọ̀lùgọ́ ìjọ kìíní àná ṣó bí yín nù. kò bí mi nù tí ó mú irú star irú bàbá Ajílẹ̀yẹ kọ́lọ́run foríjì wọn gan pè mí pé ọmọ gọ̀lúgọ̀ àwẹ̀ gọ̀lúgọ̀ ni ẹ bá ń pè orí ọ̀fẹ́ ni kódà I believe torí ibi tá a ti bẹ̀rẹ̀ fíìmù ipa fẹ́ máa ṣeré orí ìtàgé stage ni tọ́ọ̀ ni kò ń ṣe pé òkè ayé ti dayé ọ̀làjú pé a mọ̀ pé fíìmù máa jáde ó máa fi wá hàn so fọ́rú gbogbo àwọn fíìmù tí mò ń sọ pé pè mí gọ̀lúgọ̀ bẹ́ẹ̀ náà mi ò ríra mi ń bẹ̀ náà gbà tán máa edit wọ́n ti edit ẹ̀ dànù so mo kàn wí pé àwọn ẹ̀ṣẹ̀ àmorúkọ kúrò bẹ́ẹ̀. mo ṣàwòrán pé sí yìí ibi tí mo wà rèé èmi mo kọ́kọ́ wá gbé omi fún tí mo sọ̀rọ̀ mo tún ń pé kán máa rewind láyé television program yẹn tí ẹ̀ ṣe rewind máa tún jókòó tó fi parí bí wọ́n máa kò yọ lẹ́yìn kí ẹ dúpẹ́ fọ́lọ́. gbọ́ kí n tẹ̀síwájú kí n béèrè pé nínú agbami industry omi yẹn pọ̀ gan-an ó dẹ̀ fẹ̀ gan-an báwo lẹ ṣe keep relevance mi because mo fẹ́ sọ pé ẹ jẹ́ ká agree pé ẹ̀ sí lókè ẹ̀ dẹ̀ sí nílẹ̀ but àárín yẹn ló ṣòro ju àti manage báwo lẹ ṣe ṣe kí lẹ fi kún. number one ni pé ṣẹ́ẹ́dí tí èèyàn bá ti kọ́kọ́ ní Ọlọ́run àwọn nǹkan tó wá rọ̀ mọ́ nínú Ọlọ́run náà ó pọ̀ ó kọ́kọ́ gbọ́dọ̀ ní tẹríba àtọmọ kékeré àtàgbàlagbà ó gbọ́dọ̀ respect wọn torí àgbàlagbà ti wà ń bẹ̀ wọ́n lè bá tèèyàn jẹ́ pé olórí burúkú lọmọ yẹn má pè mọ́ torí ọmọ kékeré tó ń bọ̀ àti mọ̀bí tóun máa dé lọ́jọ́ ọ̀la ó lè jóun ló máa kùyàn kú pé àwọn ẹ̀gbọ́n yẹn wọ́n dẹ̀ bá tèmi jẹ́ ń gbà yẹn so number one number two tó ti lọ́lọ́run tó dẹ̀ ní ayọ̀ ọkàn tó lè struggle tó dẹ̀ ní determination ní pé àníṣe ibi tí mò ń lọ mi ò fẹ́ kúrò ń bẹ̀ tó bá bend ìyẹn ò sọ pé èèyàn ò mọ̀ ṣe èèyàn máa adjust and for example nsìn mo ń ṣiṣẹ́ lọ́wọ́ nsìn mo á wí pé àwọn mo fẹ́ ṣiṣẹ́ bíi 5 nínú oṣù tó ń bọ̀ but àwọn nǹkan fún mi ní chance pé okay kí n wá sílùú òyìnbó kí n wá bá wọn ṣe program máa gbé wò síra wọn pé okay iṣẹ́ 5 program ẹyọ kan ìlú òyìnbó tí mo ti lọ jẹ́ kí n ṣiṣẹ́ 5 yẹn relevance yẹn á tún wà bẹ́ẹ̀ pé okay kò ní dàbí pé àti ẹ̀ ti pẹ́ tá a ti rí nínú fíìmù àti pé èyí tó ṣe pàwàmbarì ní pé àwa ọ̀gá fúnra wa la máa fọwọ́ ara wa fa èyí tó pọ̀ torí pé ń sìn àwọn tó ń bọ̀ lẹ́yìn tí mo sọ lẹ́ẹ̀kan obìnrin ló pọ̀ jù nù wọn kò dẹ̀ sẹ́ni tó mọ who is who wọ́n lè dé lónìí ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni ambition wọn lóòótọ́ o but tán bá ti dé tí wọ́n bá ti wà lọ́dà ẹ̀ ìwọ náà try as much as ṣe nǹkan tó jẹ́ pé àwọn náà máa fi ní impact ṣe ti understand àtijọ́ táláyé ti dáyé ni kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí lóòótọ́ but at least jẹ́ kán mọ̀ gbé wọn débẹ̀ pé kò ń ṣe pé torí pé ẹ wá ṣe eré àbí nǹkan kan ni mo ṣe fẹ́ take advantage no ẹ lọ́lọ́run ti yín àwa náà ní tiwa so but at least iṣẹ́ tó wá ṣe yẹn jẹ́ kó mo ti èmi máa ń gba owó lọ́wọ́ àwọn ọmọ ọkùnrin àti obìnrin iye báyìí lẹ máa san torí pé owó tó san yẹn ló máa jẹ́ kí wọn náà máa serious pé mo dẹ̀ san iye báyìí tí mi ò bá tiẹ̀ pè wọ́n máa pè mí ìtara owó yẹn máa mú ẹ ibi bàbá báwo la fẹ́ ṣe ìjọ òní location wà báyìí bí owó mọ́tò wá láti Èkó sí Òṣogbo stress yẹn máa wà lára ẹ pé ìwọ Ọlọ́run wọn náà serious so èèyàn gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan téèyàn bá ń ṣe má ti torí pé òkè mi mo lọ opportunity ìwọ lọ sínú room 28 ìwọ lọ sínú room 309 kò wá máa tọ̀
tọ̀tọ̀ lọ́wọ́ gbé ẹ lọ kó wá gbére ẹ lọ láti alẹ́ mọ́jú. tó máa rìnrìn tán ràn ẹ. tí n bá ń béèrè á béèrè tí tára ò bá béèrè ọlọ́run ó bí ọ ṣe ti understand ẹlẹ́dàá àwọn ọmọ yẹn náà dẹ̀ rè èèyàn mọ́ ọ so you kò ń ṣe pé gbogbo obìnrin náà pé you lè step on no torí nǹkan tó lágbára jù nínú iṣẹ́ wa nìyẹn. ibi tó dẹ̀ tètè gbéyàn ga náà ó lè tètè fààyàn wá lẹ̀. ó láyàn mọ́lẹ̀ òjẹ́rọ àwọn comedian yìí wọ́n ti rí wá ń rí gọ̀lúgọ̀ yẹn gẹ́gẹ́ pé ti máa gba ara ẹni wọlé pápátá yìí kí n fún jẹ bí ẹ̀mí lò so màá débi tí mò ń lọ náà iṣẹ́ ọ̀tọ̀ eré ọ̀tọ̀ ìjẹkújẹ ọ̀tọ̀ so nǹkan tẹ́lẹ̀ mi ò mọ̀ nìyẹn so ó máa difficult tí n bá dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ kébi máa pa mí kí n má ṣiṣẹ́ láti 2 months sẹ́yìn kó wá pè mí síṣẹ́ tí mo dẹ̀ ti báwọn èèyàn kan ṣiṣẹ́ tí mo ti sọ pé okay iye tí mò ń gbà ní 50 naira o so káwọn yẹn ti mọ̀ kí wọ́n wá pè mí pé bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kan báyìí because mi ìmọ̀ who is who tó wà níbi tí ẹni tó pè mí wà ó lè fi sí speaker gbẹ̀hùn torí àwọn èèyàn wá ya wèrè gan ẹ máa wò máa bẹ̀ ǹjẹ́ ẹ máa wọrí. àgbà 25 naira. àgbà 2 naira lọ́wọ́ wa láti 50 naira wọ́n á pè mí wọ́n á wò pé ṣé ìbídùn nìyẹn mo dẹ̀ ti fẹ́ rí yín tẹ́lẹ̀ náà o kó wọn náà wá kó ohun dúndùn jẹ látòrí fóònù èrè kékeré a máa rí adábádé location ṣùgbọ́n ẹ̀kan bá ń gba 2 naira yẹn tó bá ti gbà ó ti lárí mọ́ nìyẹn so wọ́n ti beat ẹ̀ down nìyẹn so òun náà máa fi lù ẹ̀ ẹlòmíà tún mú 1 naira wá ìgbìyànjú àmọ́ bá a ṣe máa mú ẹ má wọrí ó máa ń ba kàríà jẹ́. so ibi téèyàn bá wà yìí tó bá ti sọ pé èèyàn fẹ́ bí yẹn pé kó máa ṣe lágbájá ẹ má tọ́ wèrè ni o kò ní gbà less than 50 naira kó dẹ̀ pé kán dẹ̀ bá bẹ́ẹ̀ pé ẹ mú 100 naira wá 50 naira náà lè yọ iye tí mo fẹ́ gbà nìyẹn tó bá nídìí wọn máa lu ẹ torí orúkọ ti wà. èèyàn wa kí ni èròǹgbà tí yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ like ẹ comment kẹ́sì máa bá mi share káàkiri orí ayélujára ẹ ṣeun.